Aláròyé máa wí o. A ò ní gbọ́mọ tí kò bá pé ọmọ ọdún méjìdínlógún láàyè láti ṣèdánwò WAEC àti JAMB mama. Ní báyìí ìjọba àpapọ̀ sọ pé bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ àwọn kò ní fààyè gbà kí akẹ́kọ̀ọ́ tọ́jú orí rẹ̀ kò tó ọmọ ọdún méjìdínlógún láti máa ṣèdánwò ìgbaniwọlé sílé ìwé gíga lórílẹ̀‐èdè yìí, ìyẹn Joint Admission and Matriculation Board JAMB. ṣá o wọ́n ní ìjọba àpapọ̀ máa fààyè gbà pé gbogbo àwọn tó ti gba fọ́ọ̀mù ọ̀hún lọ́dún yìí àti àwọn tó ti kópa nínú ìdánwò ọ̀hún lọ́dún yìí láti lè wọlé sí ilé ìwé tó bá fẹ́. Mínísítà fún ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa ọ̀jọ̀gbọ́n Taha Mama ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 25 oṣù yìí lásìkò tó ń bá àwọn oníròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Channel sọ̀rọ̀ l'Àbújá. Ó ní kì í ṣe pé ìjọba àpapọ̀ tẹ̀ ṣe òfin yìí, òfin tó ti wà nílẹ̀ láti ọjọ́ pípẹ́ ni. Àwọn aráàlú kan tẹ òfin náà lójúmọ́lẹ̀ bó ṣe wù wọ́n. Ṣùgbọ́n ní báyìí a gbọ́dọ̀ bọ̀ fún òfin náà, a sì gbọ́dọ̀ mú ṣe àmúlò rẹ̀ ni. Ọmọ tàbí akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pé ọdún méjìdínlógún kó tó lè ṣèdánwò àṣekágbá ní iléèwé girama tó ń lọ. Bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ pé ọmọ ọdún méjìdínlógún kó tó lè ṣèdánwò ìgbaniwọlé sílé ìwé gíga fásitì. Àwọn tó ti ṣe tiwọn lọ́dún yìí nìkan la máa ṣàforíjì fún. Ṣùgbọ́n bẹ́ẹ̀ láti ọdún tó ń bọ̀ ìjọba àpapọ̀ kò ní fààyè gba irú rẹ̀ mọ́ láwùjọ wa. Kò sí bọ́mọ ṣe lè mọ̀wé tó, ó gbọ́dọ̀ pé ọmọ ọdún méjìdínlógún kó tó lè ṣèdánwò àṣekágbá tàbí èyí tó máa fi wọlé sí iléèwé fásitì ni. Bá a bá ní ká fojú sùnùkùn wò dáadáa, bọ́mọ bá lo iye ọdún tó yẹ kó lò níléèwé rẹ̀ láti kíláàsì jẹ́lé ó sinmi, ó máa pé ọmọ ọdún méjìdínlógún dáadáa kó tó lè parí ẹ̀kọ́ rẹ̀ níléèwé. Báwọn alákòóso ètò ẹ̀kọ́ ṣe ń ṣe lágbàáyé nìyẹn, kò yẹ kí ti wáyà rárá. Kò sí bọ́mọ ṣe lè jáfáfá tàbí mọ̀wé tó, ó ní ọdún tó gbọ́dọ̀ lò ní kíláàsì kọ̀ọ̀kan kó tó lè yege. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.